ìbẹ̀rẹ̀ ohun gbogbo bí ìpìlẹ̀ ilé lórí o. dáfún filélẹ̀ lórí àpáta má filélẹ̀ lórí yanrìn. filélẹ̀ lórí yanrìn má filélẹ̀ lórí àpáta. pápánjó àwọnúgbó ọ̀gbàrá òjò àwọ̀ yanrìn. bínú bá bọ́ gbàrá òjò àwọ̀ yanrìn lọ gẹ́rẹ́gẹ́rẹ́. ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò. Gbogbo àsìkò tí ó bá ṣe ń wá owó láti fi ṣe ètùtù yìí kò gbọ́dọ̀ sí àjọṣepọ̀ láàrin yín o, ó léwu o. Mọ́rẹ́níkejì ni àgbàdo tí Ọlọ́run dà sí mi lágbàdá tí mò ń yàn. Mo lè tún dúpẹ́ lọ́wọ́ Olódùmarè náà wípé àgbàdo ọ̀hún ń bá mi fẹ́ náà sí i, ó dẹ̀ ń ta sánsán sára mi. Ìpìlẹ̀ béèrè wo. Bèrè wo lọ́rẹ́ bèrè wo kó tó gbèsè ọmọ rárá bèrè wo. Ìwọ kọ ẹ̀yìn sí mi, ó ń sọ fún mi kọ́rọ̀ tèmi ò tà nìyẹn. Ṣùgbọ́n mo ń sọ fún ẹ, Dídé, ẹnu mi tí n bá fi gé obì fún ẹ, ó lè má jẹ́. Àmọ́ bí bá fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́. Gbogbo tí mo bẹ́ẹ̀ sọ, tínú mi ni máa ṣe, òun ló ń wù níwà. Kò lọ sí ṣọ́ọ̀ṣì. Òdòdó pásítọ̀ wọn ì tí ì sọ̀rọ̀. Ohun tó máa wí ni wípé ọkùnrin ò kí ń tọ̀ ẹ́ jẹ. Ṣọ́kọ̀ ìwà tọ̀ ẹ́ jẹ báyìí. Níbi tọ́rọ̀ ẹ̀ gbédé iṣẹ́ kò ti tọ̀ ẹ́ jẹ. Jídé á dà kó tètè ro inú ara ẹ̀ kó mọ tó kù tó fẹ́ ṣe. Gbọ́ oríta mẹ́rin lọ wáyé o. Bí wájú ò máa ṣe lọ, ẹ̀yìn ṣe padà sí fún ẹ. Màámi, ọ̀rọ̀ mi ò lè yé yín. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ mi ò lè yé yín. Kò lè yé mi. Ibi tó gbé dé iná kò ì tí ì yé mi ni. Ibi tó gbé ṣubú lọ yóò ì tí ì yé mi. Ọlọ́run má jẹ́ ṣubú kó fọ́ọ̀dé lẹ́tọ̀ pátápátá bí mo ṣe sọ fún ẹ. Ọ̀rọ̀ mi ò lè yé yín. Ìbẹ̀rẹ̀ ohun gbogbo bí ìpìlẹ̀ ilé lórí o. Kó tó gbèsè kan lọ́rin ìbéèrè o. Ìbéèrè wo ló pa lágbájá? Ìbéèrè wo ló pa tàmẹ̀dò tá a mọ̀ tá a gbọ́dọ̀ sọ? Mọ́rẹ́níkejì, orí ẹkún iná ló ṣe wà látàárọ̀. Bó ti ṣe nǹkan tó fẹ́ ṣe tán sí ojú ẹ̀ ti wálẹ̀, àbó tí ṣetán ó ti ṣètò ojú ẹ̀ ti wálẹ̀. Mọ́rẹ́níkejì, wọ́n sọ pé àjọ̀nàkú kọjá mórí nǹkan fèrè, tá a bá rí rìn ká sọ pé àárẹ̀ rìn. Ó jọ mí lójú o. Gbogbo I'm still a virgin tó máa ń sọ láti lọ́jọ́ yìí, mo rò pé bóyá òun ṣeré ni. Nọ́tàn títí mo débẹ̀ tí mo bá ẹ bẹ́ẹ̀. Ìsìn là ní mọ̀ wá wù mọ́ o, tá a bá gbé gbá ó máa láàmọ̀ gbé, tá a bá gbàwó ó máa láàmọ̀ gbé. Ẹ̀rù dẹ̀ ń bà mí o, dẹ̀ ti promise mọ́mì mi pé tí tó bá máa fẹ́ mi ló máa disvirgin mi. Mọ́rẹ́níkejì, kò sí ìkankan ṣoṣo nínú ìwà mi tó máa change sí ẹ o. Mo ń bọ̀ náà. Kó tó forí la gbó máa gbọ́ o. Kó tó forí la jù lọ béèrè ọ̀nà o. Iṣu ò béèrè ọ̀nà ó dìyàn o. Àgbàdo ò béèrè ọ̀nà ó lẹ́kọ̀ọ́ yangan. Fún mi lọ́wọ́ ẹ̀. Kí ló fẹ́ fọwọ́ mi ṣe? Mi ò lè ṣe láìda náà. Mọ́rẹ́níkejì, mo ṣe eléyìí
láti lè fi èdìdí sí ìfẹ́ tó wà láàrin èmi àti ẹ. Mo wá fi àsìkò yìí ṣèlérí fún ẹ, mi ò ní fi ẹ́ sílẹ̀, kò sí ohunkóhun tó máa yà wá láti ìsinsìnyí lọ àti títí láéláé. Ipile. Jídé, Jídé, sórí gbogbo ọ̀rọ̀ tó wà ní pátá ìwọ ló fà. Sórí kan tó kàn máa ń dùn mí fún ẹni pé ìjọ́ tí mo ti mọ̀ ẹ́ báyìí kíyàn sọ fún ẹ pé ibi ìbáyìí kíyàn farabalẹ̀ ṣe nǹkan ni gbogbo wọn máa ṣe wùrùwùrù lọ́kùn ẹni. Sórí kan tó dálé báyìí sí àbúrò ó wá ṣẹlẹ̀ wọ́n sọ̀rọ̀ pé wọ́n gbẹ́bọ wọ́n gbé tutù àbí ọ̀rọ̀ lóyún tó wá wọ̀ wàá máa fi kán lè ṣe kan ni o kò sígbà tí èèyàn rọ́ṣọ tí ò rí lẹ́ẹ̀fi wọ́ o àmọ́ràn tèmi rè tó bá dẹ̀ lè gbọ́ a ṣàǹfààní fún ẹ ìyàwó ẹ ó máa ṣẹ́yún ẹ ni. Kó lọ ṣẹ́yún. Ó máa ṣẹ́ ni ìwọ náà ogun nǹkan tó wà nílẹ̀ ọ̀rọ̀ lé tutù wà nílẹ̀ tí wọ́n ní kán gbẹ́bọ kán gbé tutù ọ̀tọ̀ nìyẹn wòye tó ń ṣẹ́ lọ nípele kóyún tó wá wọ̀ tí wọn náà bá fàlàáfíà fúnra ẹ tó bá ṣẹ́yún ẹ ló máa bí ẹ. Bọ̀dá mi ṣe dẹ̀ rò pé tí n bá sọ fún Mọ́rẹ́níkejì pé kó ṣẹ́yún ó máa gbà sí mi lẹ́nu ṣá. Ọlọ́run mi ò máa ju ẹ ní oṣù o Jídé tí wọ́n bá sọ fún Mọ́rẹ́níkejì ṣó máa ṣẹ́yún yẹn ṣá lọ́lọ́ yóò tẹ pàdé ara yín ṣé kò ní bẹ́ẹ̀ ṣèjọ sọ̀rọ̀ ni tó fi bá a sọ ní tùbínúbí tó fi sọ fún ẹ pé yóò rọrọ̀ tó bá gba sùúrù àfi sùúrù sọ èyí tó bá gba gidi agídí la máa fi sí o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ṣòro kí bóyá ṣòro kó máa ṣe àbí kò ní ṣe o Ọlọ́run tó ń ṣe bẹ̀ kò tí kò ń dé kòkó àbí wò fẹ́fẹ́ ni Ọlọ́run tó ń ṣe bẹ̀ kò tí kò ń dé àrò Ọlọ́run tó ṣe léyìí fún yín á tún ṣe míì wo bí Jídé ó máa ṣẹ́yún ẹni o ṣàyẹ̀wò ṣàyẹ̀wò kó o tó gbèsè kankan rárá ṣàyẹ̀wò. Ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò ìpìlẹ̀. Aláìbèrè ọ̀nà tó kọ́ yọkọ́yọkọ́ bá rà. Jídé ò ń rìn lọ ò ń rìn bọ̀ ni kí la fẹ́ ṣe sí nǹkan tó wà nílẹ̀ yìí sọ̀rọ̀. Mọ́rẹ́níkejì tí n bá sọ fún ẹ pé ó yé mi irọ́ ni mo pa fún ẹ o. Jídé kí ni ó yé ẹ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀? Tí bá ní kí n sọ nǹkan tó wà nínú fún ẹ mi mọ bó ṣe máa fẹ́ o. Sọ jẹ́ kí n gbọ́. Ó yẹ ká lọ ṣe oyún yìí o. Ká lọ ṣe oyún. Jídé lẹ́nu ẹ̀ ká lọ ṣe oyún yìí. Èmi rò pé onífẹ̀ẹ́ mi ni. Mú ìmọ̀ pé irọ́ pátá ló ń pa fún mi. Ká lọ ṣe oyún. Mi ò lè ṣe oyún o. Mọ́rẹ́níkejì farabalẹ̀ o kò kí sí pé bí mi ò nífẹ̀ẹ́ o ìwọ náà máa nǹkan tó ń ṣẹlẹ̀ náà òbí jẹ́ ká lọ ṣe oyún yìí lẹ́yìn tá a bá ṣe tán Ọlọ́run tó ṣe léyìí á tún ṣe mí. Jídé kì í ṣe pé mi ò lè ṣe oyún ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ ti wáyé pé mi ò gbọ́dọ̀ ṣe oyún. Bí ẹ ṣe ń bọ̀ ni Ọlọ́run fi ìrànkan wọ̀n mí tẹ́ ẹ̀ bá ní bínú ẹjọ́ iwájú ọmọ ènìyàn láti mú mi rí àgbàrá ẹ̀jẹ̀ lórúkọ Jésù ṣẹ̀dá yín ò ní sùn ní àgbàrá ẹ̀jẹ̀. Àmín. Ẹ wo bí ẹ jẹ́ kí a máa kíyèsára pàápàá jùlọ ẹ̀mí yẹn sọ fún mi tí ọmọ ènìyàn bá ní oyún ní àkókò tá a wà yìí kí ó má gbìyànjú láti ṣe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀mí Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ẹ wo bí ẹni tó bá ní etí kó gbọ́ nǹkan tí ẹ̀mí sọ fún ìjọ ẹ jọ̀wọ́ ẹ má ṣe o ìkìlọ̀ rẹ o àlàáfíà ni. Ẹ ṣe wọn alàgbà Olúwa máa sọ agbára lọ. Ẹ wọ́n ló pè mí o, ẹ yí padà.
ṣé kí n wá ṣe oyún báyìí. bọ́rẹ́ ní kejì mo nífẹ̀ẹ́ dáadáa mi ò dẹ̀ lè gbàdúrà kó sùn sínú àgbàrá ẹ̀jẹ̀ báyìí. a ní mò ń bọ̀. mo ń bọ̀ ni o ọ̀rọ̀ mi gbà kí n bọ̀ ó gbà kí n bọ̀ ó dà kó tá a jọ sọ yìí wá ní. ọ̀rọ̀ ńlá la jọ sọ. ibi ló wà torí ẹ̀ ni mo ṣe rẹ̀ bẹ́ẹ̀ ni torí ẹ̀ ni ó tó torí èmi ò gbọ́rú ẹ̀ nínú nígbà tí wọ́n lanu pàkà tó sọ fẹ́mi wípé kí n gbé ìwé eléyìí wá ìwọ fẹ́ lọ fi yá owó ogún tó jẹ́ wípé bàbá yìí ló fi ilẹ̀ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ sọ wípé ká ṣẹ̀yìn mú dáadáa ọlọ́mọ jẹ̀ ń dáhùn kí n wá gbé wá òun tẹ́ gbé wá bá mi sá nìyẹn o òyìn fẹ́ kọ́ mi rìn nígbà tí mo gbọ́. Jídé jàre sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo wá bá màmí lóòótọ́ pé mo fẹ́ fi ìwé ilé yáwó ní cooperative pé owó tó wọ́tọ̀ fẹ́ 1.2 million naira mo dẹ̀ ní tí n bá ti gba owó yẹn tán màá máa dá padà díẹ̀díẹ̀ tí mo dẹ̀ ti dá padà tán màá gbà owó ilé padà bí màmí dẹ̀ ṣe di pé wọ́n pè é tó wá darí oko yé mi. ọ̀rọ̀ rúdú wo ló ń sọ iṣẹ́ kí ló ń ṣe tó fẹ́ ní 1.2 tó fẹ́ sọ fún wọn ẹ̀rọ ọmọ tí ò ní làákàyè tí ò lórí o fẹ́ lọ yá 1.2 o fẹ́ fi ìwé ilé láàjogún nǹkan ẹyọkan ṣoṣo ta ní rẹ̀ o fẹ́ fi lọ yáwó jọ o tó o bá wá ní owó dá padà wọ́n á wá gbé ìwé ilé wọ́n á wá ní wọ́n fẹ́ ta ilé ẹ̀yìn tí níbi tẹ́gbẹ́ màmá á wá bí ṣe máa wówó tí máa lọ gba yàrá ó rò rí rárá ó rò rárá tó rà ní kótó èmi kẹ̀ ọlọ́mọ jẹ̀ ń dáná mi ò lè fi nǹkan kan sílẹ̀ ìwọ náà sọ̀rọ̀ sọ́sìn tó sọ sọ́rọ̀ tó ní làákàyè ló sọ yìí sọ́rọ̀ tó bọ́pọ̀ lọ dání ló sọ fún. Jídé kò lè sọ̀rọ̀ màámi kò lè sọ̀rọ̀ torí owó tí mo fẹ́ wá tí mo wá káàkiri torí Jídé ni. torí Jídé. lójókòó yìí. jọ Jídé kí ló ṣe ẹ gbà mí ó ti máa sábà fún 19. màámi kò rí bẹ́ẹ̀ lẹ́yìn tá a lọ sí ibẹ̀ ní ọjọ́ tá a lọ ṣe mọ̀ mi mọ̀ ẹ́ wọ́n pè mí wọ́n ti ẹ̀bẹ̀ mi gan-an wọ́n ní ká má bínú ọjọ́ pé ìtara ọmọ ló ṣe àwọn tọrọ fi rí bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn lẹ́yìn yẹn wọ́n wá sọ fún mi pé mo rẹ́ni kejì bó ṣe wà yẹn ẹlẹ́gbẹ́ ọmọ ni bẹ́ẹ̀ ni wípé mo rẹ̀ ní láti ṣe àwọn ètùtù kan tí mo bá mọ̀ pé mo fẹ́ mo rẹ́ni kejì ǹjẹ́ kí ni ohun ẹbọ kí ni ohun ètùtù wọ́n ní a máa wá nǹkan tí ẹnu ń jẹ lóríṣiríṣi a máa kà ní mẹ́sàn-án àwọn ẹranko àwọn bíi màálùú àgùntàn ewúrẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá ní mẹ́sàn-án so kí má fọ̀rọ̀ gùn bàtà ṣe owó yẹn lọ́tà ṣe bọ̀ ó kú sí 1 million plus. ilé fẹ́ fi parí bẹ́ẹ̀ ni ẹlẹ́gbẹ́ ọmọ ni wọ́n wá fẹ́ fi ṣètùtù ẹ̀dúpẹ́ ọmọ yìí ẹ̀sùn rárá ẹ̀sùn rárá torí pọ̀ mẹ́fẹ́ yóò lẹ́ lọ́fẹ́ yàwó mi ẹ̀jọ̀ sọ́ọ́ni bíi ẹ̀mọ́ bẹ̀ ni ọlọ́run mà ní kẹ́kẹ́ mi ra burú láti kékeré tí o ti fẹ́ gbégbégbégbé wọ́n lẹ́lẹ́gbẹ́ léèyàn ó tètè sá sọ̀lù. nítorí ẹ̀ ní bọ̀dá mi ṣe fẹ́. lẹ́sẹ̀ fẹ́ wá gbé ìwé àwọn ti da mo máa gbé ìwé eléyìí mo máa gbé kó onídàá fún ìyá ìyàwó ẹ̀ tó ní kẹ́ máa mú 1.2 wá nítorí wípé èbèrè tó bá jẹ́ òde fẹ́ yàwó mi ṣé ti pa wọ́n níbi ẹ̀mọ́ bẹ̀ ni ṣé kọ́ mi wà bẹ irúfẹ́ orí burúkú wo nìyẹn tó máa wá ná 1.2 lórí wípé o fẹ́ yàwó èbèrè ni mi ò ná 1.2 lórí ọmọ òṣàìsàn wọn ò mọ́mọ́ sí kirikiri kọ́ ní kiri kan ọmọ ọlọ́mọ lórí pọ́ fẹ́ yàwó kò sí wàhálà ẹ ṣé ó ti ẹ̀dá tẹ́ ẹ sọ o ẹ ṣé mo dúpẹ́ o
ilẹ̀ ni mo wà yìí o mo yí kà sí ẹ o mo yí kà sí ìwé ilé mo lọ gbé èmi kọ́ lọ́mọ jẹjẹ èmi máa jẹ Màámi torí Ọlọ́run màámi. Ṣé ìwọ ló kọ́ mi kí n tó wájú torí kí n fẹ́ bẹ̀ wọ́n? Táwọn dàkẹ́ àti ṣe báyìí. Orí Jídé ìṣègùn òdìdé alátiṣe. Mo bọ̀. Ẹ̀yin náà tún lọ ní. Ìpìlẹ̀ Mami. Má ẹ wo rárá o àjọsọ ni o. Ìpìlẹ̀ ò bá rinlẹ̀ ilé lé o. Kí ló dé? Mo ní o má kì mí mọ́. Ṣé wàhálà wà ń bẹ̀ ni? Ṣọ́ni sọ́mi mẹ́ja ni? Ó dẹ̀ takú sí bíbáyìí. Mo ní mi ò fẹ́ rí ẹ pẹ̀lú ọmọ mi mọ́. Kó máa gbé oyún ìyàwó oyún àdánù ẹ̀yẹn. Kó máa gbé lọ. Kí ni jọ́ tó jọ lọ́hùn? Ṣé nǹkan mi wà bẹ̀ ni? Ó ní òtẹ́ fẹ́ gbà ni. Ọlọ́mọ ẹ̀jẹ̀ kébì sórí burúkú. Èmi ò náwó ìdì lórí ọmọ tèmi. Kébì ti máa ná lórí ọmọ lọ́mọ. Ìyá ẹ̀ ní kò tọ̀ lọ. Kẹjọ máa lọ yanjú ara yín. Kẹ máa lọ ná 1 million. Kẹ máa lọ ná 2 million. Kò kàn mí. Tálíkà Ọlọ́run lèmi o. Ọlọ́run mi ni mo bá dúró. Àbọ̀ mi ẹ má bínú. Mi ẹ jọ. Bó ṣe bẹ̀ mí yẹn bí mi nú. Mo ní bó ṣe ń bẹ̀ mí yẹn kò sára tí mi ò lè fi ẹ́ dá. Má bẹ̀ mí mọ́. Ìyá ẹ̀ ní kó lọ bẹ̀. Àtẹlẹ́dàá ìyà tó gbé wá sáyé tó ń gbé mèrè òfò káàkiri. Òun ní kó lọ bẹ̀. Jọ̀ọ́ tó ní Ọlọ́run má bẹ̀ mí. Má bẹ̀ mí o. Mi ò gbọ́dọ̀ rí ẹnu. Kódà ṣé Jídé màá fojú ẹ̀wọ̀n nǹkan kó tètè lọ́lé àwọn òbí ẹ̀kẹ́ lọ́sọ̀ òfò dànù. Ibi ò ṣe bí ayé ò lè owó ò lè gbà yín. Ayé wọn fẹ́ ra ara padà ìràrá ẹsẹ̀ kan. Kò lè gbà yín bí. Jídé. Mi mà ní bóyún kù. Ó ní bóyún kú lágbọ̀rọ̀ náà. Ẹ̀gbọ́n mi ẹ tún gbọ́ tọmọ mi. Mo rẹ ní kejì kí ló dé? Mọ́mì bí lọ́sàn-án àná tí mo wà nílé bí màmá Jídé ṣe dé nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi. Kò sí ọ̀rọ̀ kan náà tí wọ́n wá sọ sí mi tán lánàá tán lè mi ẹlẹ́sẹ̀ òṣì. Èmi ìgbà tí mo ti pàdé ọmọ àwọn oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Àwọn ò fẹ́ kémi fẹ́ ọmọ àwọn mọ́ o, kémi fọmọ àwọn sílẹ̀. Tó bá yẹ èmi á padà síbi tí mo ti wá. Mọ́mì ẹ̀rù ń bà mí. Lẹ́yìn sọ pé kí ni? Lèmi á padà síbi tí mo ti wá pẹ́lẹ́ gbé ọmọ ni mí kí n fọmọ àwọn sílẹ̀. Ó ní padà síbi kankan lágbára lọ́wọ́ wọn. Ẹjọ́ ò sí lọ́wọ́ wọn. Ṣẹ́jọ́ wà lọ́wọ́ wọn ni ṣóorí báyìí sí. Ó tó mà lọ́rọ̀ àwọn àgbà wípé iṣu ẹni ló ń tọwọ́ ẹni bí epo. Wá kó lọ palẹ̀ rẹ̀ mọ́ kó máa bọ̀ nílé. Má tọ́jú ẹ o. Mi ìfẹ́ kó fẹ́ wọn tẹ́lẹ̀. À ń rọ́jú jẹ ẹ̀kọ́ ọ̀bùn. Ó tún dá ẹ̀kọ́ ìkéré. Èmi ò ní fojú sunkún ẹ o. Òun ló máa fojú sunkún ọmọ. Mi ò ní fojú sunkún ẹ lágbára Ọlọ́run. Lọ́kẹ́rù ẹ kó máa bọ̀ nílé. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Nǹkan tí mi ìbá ní kẹ́ bá mi ṣe ni kẹ́ lọ sọ́dọ̀ màmá Jídé kẹ́ lọ bá mi bẹ̀ wọ́n. Odò èmi Adépéjú kẹ́mi lọ bẹ̀yàn kan láṣẹ. Mi ò fẹ́ pàdánù Jídé. Ẹ jọ̀ọ́ ẹ̀mí mi ni Jídé ẹ jọ̀ọ́. Mi ní pàdánù ẹ mi ní fojú sunkún ṣé kí n lọ bẹ̀? Wọ́n ti sẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn máa ń lọ bẹ̀ tí má ṣe dìde báyìí sí ilé wọn ni mò ń lọ máa lọ bá máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì báyìí máa bẹ̀ máa ní kò jọ ṣó ti gbọ́. Àmọ́ ìwọ wàá wọ inú kitchen lọ ẹ̀fọ́ wà lórí stove bẹ́ẹ̀ bọ̀ ewédú wà ní freezer kò gbé síta tó yẹ pé ewédú ló fẹ́ kó wọ̀ mẹ́ ṣé ò ń gbọ́ mi fùfú wà nù kúlà ń bẹ̀ kó mú kó jẹ. Ayé ló máa dìjẹ mi àti ẹ èèyàn tó bá diwọ́ disẹ̀ sínú ó máa ń jẹun lóòrèkóòrè ni kó wọ́n lé kó lọ ó ti ní kí n ṣe nǹkan tí o fẹ́ èmi ti fẹ́ lọ ṣe nǹkan tó fẹ́ bọ́n náà lọ ṣe nǹkan tí mo fẹ́ báyìí lọ fún oúnjẹ sínú kó dùbúlẹ̀ kó sùn ṣé o gbọ́ mi jẹ́ ń lọ sí ọ̀dọ̀ ìyá Jídé kí n lọ bẹ̀ ṣé o ti gbọ́ ibẹ̀ ni mò ń lọ. Dáhùn mo ti dé tán wọlé lọ bí mo ṣe sá yẹn o mo ti ń lọ bẹ̀ o mo ti ń lọ bẹ̀ báyìí.
ló sọ? Ìyá báwo ni? Ṣo ṣàwà pa àwọn ọmọ ẹ̀ ń kọ́? Irọ́ ni o. Wọ́n yẹ kí n tàn ẹ́ sórí tí n bá promise ẹ pé máa wá irọ́ ni mò ń pa mí tí ẹ tí lè wá síbẹ̀ yẹn rárá lọ́wọ́ ẹ̀. Ìwọ ló mọ̀. Na you sabi kúrò jèrè. Ṣóun náà wà lẹ́gbẹ̀ẹ́ ni? Ó yá bá mi gbé fún dé kí n bá sọ̀rọ̀. Hello. Yé pariwo jàre, ṣé o mọ̀ tí kò máa pariwo lọ lórí fún kí ló máa ń ṣe ẹ gan-an? Wọ́n máa sọ̀rọ̀ bí kò rí mi. O lè change. Okay. Dúró ná. Okay fine. Tí bá sọ pé mo bọ̀, ṣé kan tí mo máa rà bọ̀ lógún tó yẹn? Kí ni wọ́n fi sílẹ̀ fún mi? Kò sí wàhálà. O lè transfer. Olódo ni ẹ. Alright, má worry. Tí bá ṣàfẹ́ wá ṣá máa jẹ́ kí n mọ̀. Bọ́ mi sì lè wá lọ́wọ́. Alright, a sọ̀rọ̀ later. Èmi náà máa pè, má worry. Mo mọ̀ pé credit ẹ̀ tó fi ń pè yẹn ó ti ní ẹ lára. Ọ̀dẹ̀, má worry, máa pè ẹ́ later. Alright, bye bye. Ó ní jọ̀gbọ́n. Wo, títí ẹ̀ ayé yẹn jà rẹ̀. Ìyá Jídé dá mi lóhùn. Ìmúra tí ò kì í yábọ̀ ọ̀rọ̀. Ó sì mọ̀ látẹ̀lé kó tó dé. Jàre. Ó tilẹ̀ dá sí Yorùbá yín. Bí mi ò bá yín tẹ́lẹ̀ náà, mo fẹ́ ránṣẹ́ lẹ́dẹ̀ yín ni. Mọ́mì Jídé, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Mo fi títọ́ bí Ọlọ́run bá mo fi bẹ̀ yín. Ẹ fẹ́ mọ́ mi lọ́kàn balẹ̀. Ìpìlẹ̀. Bàbá Jídé àti Mọ́rẹ́nìkejì yẹn ọkọ àti ìyàwó ni wọ́n. Tó wà ní bíkì bọ́sikọ̀tà. Ó ti tọ́nu tèmi o, téèyàn bá ṣínú mi báyìí kedere ni o. Kò sẹ́bí kankan tí mo mọ̀ lókèrè. Àlàyé wo tèmi kan ilé yìí o. Ṣáàdé ohun tèmi àti ìjọ ṣe ni. Àṣàdé 100 naira dé ìbáni sẹ̀ fún mi ń wá sọ ẹ̀ sọ pé kinní kan. Ṣé sórí ìtẹ̀ka ń fẹ́ fi re epo ni? Àbẹ́yẹn mọ̀ọ́kọ́ tó ń lọ nílùú ní ẹ̀mọ́. Ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò. Ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò. Ìpìlẹ̀ agogo ṣe ní ìpìlẹ̀ ò bá